máa fi kásẹ̀ ètò ìnílẹ̀ yìí torí kò dùn kó pọ̀ ṣókí lọ bí oge tiwa kò ní ìdí ká ṣe prógráàmù 7-10 hours torí ìkéde kí la fẹ́ sọ kí la fẹ́ sọ a máa ń fọ̀wọ̀n èèyàn lọ́ra tó bá fẹ́ pè wọlé wọ́n lè pè wọ́n mọ nọ́mbà wa tí a bá fẹ́ pè wọ́n wọlé ẹ lè pè wá wọlé sórí kí ló ń lọ nìkan ni ẹ tó bá ti dá lóò kí ló ń lọ ló ní àǹfààní àti pè wọlé tẹ bá pè mí sórí WhatsApp mi ò ní gbé ẹ má bínú torí tọ́lọ́ mi ò fi ṣàfojúdi tẹni tàkísà ń ta àtàn à ń gbé kágbéra wa níyì ni nọ́mbà kí ló ń lọ nọ́mbà tí wọ́n pẹ̀lú 313160 313160 òun nọ́mbà kí ló ń lọ ẹ bá mi kọ́ sórí ibẹ̀ yẹn ẹ tó bá fẹ́ pè wá ẹ lè pè wá kẹ ẹ dá sí nǹkan tá à ń sọ yìí bí a ṣe ń sọ̀rọ̀ lọ ojú òpó ti ṣí sílẹ̀ lórí kí ló ń lọ ní kẹ pè wá sí lórí kí ló ń lọ òun ní kẹ pè wá sí ẹ tó bá fẹ́ pè wá ẹ pè wá wọlé lórí kí ló ń lọ nọ́mbà kí ló ń lọ tẹ́ lè pè wá sí nìyẹn àgbé yín àgbé ìpè yín tí ẹ bá pè wá lórí kí ló ń lọ èyí tí a máa fi sọ tí a máa fẹ́ fi kásẹ̀ ètò yìí nílẹ̀ tá a máa fẹ́ fi kásẹ̀ ètò yìí nílẹ̀ ẹ pè mí sórí kí ló ń lọ mo ti ṣí kí ló ń lọ àpò sílẹ̀ ẹ pè mí sórí ẹ̀ ká gbọ́ra wáyé èyí tí ẹ bá ń wò mí èyí tí ẹ bá tí ì download kí ló ń lọ ẹ lọ download kí ló ń lọ ẹ máa rí nǹkan tó ń lọ lórí ẹ o mẹ́wàá ń lọ lórí kí ló ń lọ fídíò ẹ báyìí ó clear ni tàbá wá ń sọ̀rọ̀ tàbá ń pè Nàìjíríà bí kíbi kò sí any distraction ìṣe ló clear bẹ́ẹ̀ torí pé kò tíì sí traffic tó pọ̀ lórí ẹ̀ torí eléyìí ṣe mọ̀ pé WhatsApp ti rútò gírí ni Haúsá ń lò tápà ń lò Yorùbá ń lò gbogbo èèyàn ń lò ṣùgbọ́n àwa kí ló ń lọ ìtọ́mọ Yorùbá ni òye yín kí ló ń lọ àwí ọmọ Yorùbá nìyí ọmọ lónìí kí ló ń lọ kí ló ń ṣẹlẹ̀ ìsìnyẹn eléyìí kí ló ń lọ ni torí bẹ́ẹ̀ ẹ bá lọ bá wa download kí ló ń lọ kẹ wá pè wá sórí nọ́mbà yẹn +44 ẹ bá wa gbé kíní kúrò lórí ẹ̀ ká lè rí nọ́mbà yẹn o 7946313160 +44 7946313160 nọ́mbà tí ẹ lè pè wá sí nìyẹn kí tá a máa fi kásẹ̀ ètò yìí lẹ̀ ṣe rí kí ló ń lọ a fẹ́ ṣe competition kan lórí ẹ̀ afẹ́kọ̀wọ̀ èèyàn ti wà lórí ẹ̀ dáadáa a máa ṣe competition kan lẹ́jẹ̀ kí n já yín sí ní October a máa ṣe competition kan lórí ẹ̀ ọ̀wọ́n tí wọ́n bá ti pè wá sórí kí ló ń lọ ó ní nǹkan tá a fẹ́ fún wọn wọ́n dẹ̀ láti jẹ́ láti Nàìjíríà torí ẹ̀ ẹ bá wa send ẹ̀ sọ́wọ́n èèyàn yín ní October àti ìmú date a máa fún àwọn èèyàn ní owó kì í ṣe owó kékeré la dẹ̀ fẹ́ fún wọn àsọ̀rọ̀ 1,000 àsọ̀rọ̀ 2,000 kódà àsọ̀rọ̀ 5,000 tá a fẹ́ fún wọn lórí kí ló ń lọ ní ọ̀hún tó bá pè wá a fẹ́ fún wọn ní owó tó bá jọjú tó máa fi ṣe nǹkan tó máa ní lórí kí ló ń lọ lọ́sí fún mi lówó yìí ní October torí bẹ́ẹ̀ ẹ bá wa send ẹ̀ sí àwọn èèyàn yín ní pé kó lọ download kí ló ń lọ nǹkan ń bọ̀ lórí ẹ̀ competition ń bọ̀ ní October tó rà máa béèrè lọ́wọ́ wọn oṣù wo ni wọ́n dá kí ló lọ lẹ̀ mo ti fún yín ní mo ti ń jayé sí ní ìsìn àwọn ìbéèrè mo kàn fún yín nìyẹn ni àwọn ìbéèrè kan wà tá a máa béèrè tá a máa tó béèrè bíi 10 wọ́n á tẹ̀ kó wọlé wọ́n á mú béèrè ẹ tó bá ti gbà á owó gidi ló máa gbà kì í ṣọ̀rọ̀ 5,000 ilẹ̀ Yorùbá má lè fẹ́ fún wọn sí ẹ tó bá wá pè tó bá jẹ́ pé òun náà wà ní ọ̀wọ́n ilẹ̀ òkèèrè á fún wa nínú bẹ́ẹ̀ nìkan nílẹ̀ Yorùbá tá a máa fún owó gidi la fẹ́ fi ṣe ẹ pè wá sórí kí ló ń lọ kí ẹ bá wa kẹ́ ẹ darapọ̀ kẹ́ ẹ gbèrè kan tó bá fẹ́ bèrè lọ́wọ́ wa tí ọ̀wọ́n kan tá a ṣàlàyé fún yín tí ò bá yé yín àti jẹ́ pé ẹ ní ìbéèrè tẹ́ fẹ́ bèrè káàtì ẹ̀mẹ́nu bá
tẹ́ẹ̀dẹ̀ fẹ́ béèrè ẹ pè wá sórí Kilonlo nìkan la máa gbé. sísítà mi tó ń pè mí yẹn ní ìmọ̀ bóyá ẹ fẹ́ bá wa dá sí ni orí WhatsApp lẹ́ ń pè mí sí ẹ pè sórí Kilonlo ẹjọ́ àti náà ní ìgbé moment tó ń pè má bínú tó wáyé pé ṣe lẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn tẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tí ò ṣorí kí ni màá pè yín létà tẹ bá ń gbọ́ mi mo fẹ́ pẹ́ fẹ́ dá sètò ẹ pè sórí Kilonlo bẹ́ẹ̀ bá sì dàrú ẹ lọ dàlóòdù Kilonlo orí Kilonlo la máa pè sí ní àṣálẹ́ yìí àti ní gbogbo ìgbà sanfatis even Yorùbá World Media orí Kilonlo níjọ́ Wednesday tàbá ṣe tán àwọn mi Kilonlo là ń lò tí a fi ń pe náà tá a fi ń pọ̀ mọ́ tí a fi ṣe kéde tí a fi ń dáhùn ìpè orí Kilonlo ni àwọn media presenters náà kọ̀ọ̀kan tó jẹ́ gbòógì àwọn náà orí Kilonlo lọ́ máa lò nígbà tó bá máa yá ní agbára ti Ọlọ́run títí tí bóyá by October gbogbo Yorùbá World Media gbogbo wa pátá ọ̀rọ̀ tó a máa pè sórí ètò wa orí Kilonlo la máa sọ pé kọ́ pè sí torí pé ká gbé tiwa náà lárugẹ tiwantiwa torí bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ pè sórí Kilonlo sísà mi ẹ má bínú mi ò ní gbé kọ́ọ̀lì yín ní ìmọ̀ bóyá ẹ fẹ́ bá wa dá sétò ni ẹ pè wá sórí Kilonlo ẹ ṣe ẹ pè wá sórí Kilonlo ẹ ṣe now Kilonlo app tí ẹ bá fẹ́ download ẹ tí ẹ bá ti lọ sí Apple tí ẹ ti lọ sí Google Play Store ẹ kọ Kilonlo sí ẹ ní láti fi àmì sí tí ẹ bá ti fi Kilonlo sí ó máa wá ẹ̀ẹ́dẹ̀ download ẹ ẹ̀ẹ́dẹ̀ fi wọ bẹ́ẹ̀ ṣe bá ṣe ti WhatsApp náà ni ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ fi lórúkọ yín ẹ kọ orúkọ yín síbẹ̀ ẹ kọ nọ́mbà yín síbẹ̀ ló bá tán gbàngàn ló bá dúró kò pẹ́ rárá kò ní 1 minute ẹ ṣe so kò gbàgbára rárá àtọ́ èyí tá a máa fi kásẹ̀ ètò yìí nílẹ̀ òun ni arábìnrin kan tí ó sọ fún wa wípé tó tún mú dára lójú pé àwa náà tètè gbọ́ ìyàwó ọ̀gágun wa Buhari nìrìn wípé ó ti sọ fún wa wípé wọ́n ti hijack position ọkọ nígbà tó ti ń yọ̀bọ sí first lady nínú Àbújá nínú kí ló ṣe ń polúkọ ẹ̀ Aso Rock tí wọ́n ti ń lọ kí wọ́n first lady tí ọkọ ò lè sọ̀rọ̀